Ẹjọ́ bá ṣe bí omi tá à ń lò ní ìrèlè yẹn. Bọ́ọ̀hù náà. Bọ́ọ̀hù náà ni. Ṣé àwọn èèyàn tiwa ló gbìn àbáwọn òyìnbó náà? No. Ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ló gbìn yẹn. Àwọn náà gbìn. Ẹ mọ̀ pé ìdí táwọn òyìnbó fi gbé bí nítorí pé bí wà olúwa ó jẹ́ òkúta. Kò bá yẹ pé ilẹ̀ ẹ̀lẹ̀ lásán ni anybody ló lè gbìn. Ilé tó wà lẹ́kọ̀ọ́ náà ìbọwọ́ náà fi gbìn. Sọ pé gbì. Ṣé o ti ṣe ń wọ̀ kí ẹ? Anybody bá ké mi lọ́sàn-án á gbè pé kẹ́nìbọ̀dì má ké mi. Owó ni mo need. Okay? Owó kẹ́nìbọ̀dì mi ò need kíkí anybody. Owó ló bá èmi. Ṣé sólà tó dẹ̀ gbé wá sí ní ṣe gbádùn? Owó ló bá mi. Ẹ rí i pé mo ti padà sábúlé mi rówó ilé sọ lẹ́kọ̀ọ́ mọ́. King Mili, God bless you for the Igewedu. Wọ́n ṣe Igewedu lẹ́lẹ̀ recent ni. Ọ̀pọ̀lọpọ̀ trial boss. Ọ̀túnba, money will come. Àdúrà ògbélé yìí o, reality lè mi fẹ́ o. I wan ask where are you now? Mo wà ní Igbó kan ní Ondo State. Sápá ti lé mi padà sílé. Inú Igbó kan ni mo wà. Who is God? Nobody is God. Kò sí ẹni tó jẹ́ Ọlọ́run. Kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run. The word Ọlọ́run is what human being forging. Tí wọ́n kàn sọ. Ṣé lóòótọ́ ni Ọlọ́run wà? Kò sí nǹkan tó jẹ́ Ọlọ́run but ọba. Adẹ́dàá ọba àṣẹ̀dá wà. Tẹ́nibọ́dì ò mọ orúkọ ẹ̀. Ẹnìkan ló kàn jí lọ́jọ́ kan tó sọ pé ẹnìkan dẹ̀ máa wà lókè tán pè lọ́lọ́run o. Ẹ ká máa pè lọ́lọ́run tẹ́yìn yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè. So kò sí nǹkan tó jẹ́ Ọlọ́run. The word Ọlọ́run is a forging name. I don't call it God because kì í ṣe olóṣọ fún wa pé òun lòun jẹ́ Ọlọ́run. Okay, that is my name. Ọlọ́run wà. But the Bible said, in the beginning was the Word, and the Word was the God. And àwọn tó kọ Bíbélì wọn tó mi lọ́jọ́ rí náà. Àwọn ọmọ léńjẹ ayé ìgbà yẹn ló kọ Bíbélì náà. I want to do giveaway. Send the money to my account number 3400 31258. 3400 31258. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa double tap kó tún yọwọ́ ìpè. How far? Hello, brain. Masalasi. Obama, be careful. Not be everything be cruise. Who is talking? Who is casting cruise here? It is a pity for you. I'm telling you reality. You say that I'm cruising. Money go see koton jo Ọlọ́run. Ẹnìkan ló wá tó sọ pé nǹkan wà tó ń pè lọ́lọ́run. But there is one power in somewhere which I and you cannot identify. Tí a ò lè explain. Tí a ò mọ anything nípa. So that is it. Hello. Ọba àgbáyé. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí ni ìbéèrè tí? Ìbéèrè mi. Mo fẹ́ béèrè pé kí ni ẹ̀rí tẹ́ fi mọ̀ pé kò sọ́lọ́run? Ẹ tí ìfarabalẹ̀ gbọ́ mi dáadáa. Okay.
ẹni tí àwa èèyàn ń pè ní Ọlọ́run yẹn sẹ́ Okay. kò exist. Ẹnìkan ló jí lájọ́ kan tó sọ wípé kíní kan wà tó ń pè lọ́lọ́run tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ń pè. Ìṣe ló dàbí ìgbà tó yẹ pé ẹnìkan ló jí lọ́jọ́ kan tó sọ wípé ó dẹ̀ da ká máa fẹ́ra o ká máa ṣe márèjì o. Tí gbogbo wa náà wá kà sínú òfin wípé márèjì da ìgbéyàwó da. Ẹranko kì í ṣe márèjì wọ́n dẹ̀ ń bímọ. Kò sí ọmọ àlè lọ́dọ̀ ẹranko. Gbogbo nǹkan tó wà láyé ìyá fọ́ọ̀jì ẹ̀ ni a build ẹ̀ fún ara wa ni. So but there is one power in somewhere tó jẹ́ wípé agbára yẹn ló dá ayé ló dá ọ̀run ló dá everything but èmi àti ẹ̀yin a ò mọ orúkọ ẹ̀sẹ̀ òun nìkan ló mọ orúkọ ara ẹ̀. So do you understand me now? Wà pẹ̀lú yín. So bó ṣe rí gangan nìyẹn. So Ọlọ́run ẹnìkan ló jókòó tó sọ pé dájúdájú ẹnìkan máa gbé lókè tó ń pè lọ́lọ́run. Ẹni tó dá gbogbo nǹkan lè má wà lókè yìí gan kó jẹ́ pé inú ayé gan ló wà kó jẹ́ pé ìsàlẹ̀ ló wà. Bọ̀ ẹni ẹ náà wá ń pè lọ́lọ́run. Kì í ṣe òun because tẹ bá sọ wípé ẹni ẹ ní Ọlọ́run ẹ máa rí wípé ìwé ìtàn tó ń kọ nípa ẹ̀ nínú Bíbélì nínú Quran ẹ rí pé ó takora. Ṣé ìdí nìyẹn tó fi sọ fún mi wípé mentality àwa ènìyàn Ọlọ́run àtọwọ́dá làwa ènìyàn gbà pé ó jẹ́ Ọlọ́run àwa èèyàn la create Ọlọ́run yẹn. But ọba dẹ́dà ọba ṣẹ̀dá is different from Ọlọ́run tẹ̀sọ̀ tán sí Bíbélì tẹ̀sọ̀ tán sí Quran. Bọ̀ mo fẹ́ béèrè kan. Ok. Nítòótọ́ ni pé ayé yìí máa tán. Ayé ò lè tán o àwa èèyàn nìkan la máa tán. Ẹni bàjẹ́ fún yín. Ayé ò lè tán àwa èèyàn ta la máa tán. Ẹni bàjẹ́ fún yín. Ṣé gbà. Bàbá dẹ̀ sí lọ la ṣe máa wá. Ọba you no go church today èmi sì di kèfèrí náà èmi mo sọ fún yín pa aláwo lèmi. wọ́n máa ń gift èmi náà ó wàá di owó fún mi mi ò tí ì lówó púpọ̀ TikTok náà torí mo yẹ bẹ̀rẹ̀ láìpẹ́ èmi náà yẹ. yóò ní fọ́lọ́ à 3,000 náà bí ọmọ mi ọdún ṣe àti gbowó. Adé. lákàn wo fíìmù wá wéré bẹ́ẹ̀ ni. Good afternoon. Ẹ ti pẹ́ jù kẹ́ tó dá mi lóhùn àwa ọ̀rá yìí ń bì mo ní kẹ́ máa double tap tẹ́ bá ṣe ń wọlé ẹ máa double tap. Gbogbo ẹ̀yin ọmọ palace tẹ́ wà ní comment section máa double tap. Ẹ máa play music nínú yàrá yín àwa ò ní time níbí yìí o we don't have time here. Hello. Ẹ káàsán o. Ẹ káàbọ̀ mà sí àlàáfíà ni. Adúpẹ́ o, happy Sunday. Yes, kí ni ìbéèrè yín? A kú sí mi èmi. Do you know the meaning of happy Sunday? No sáré lè sọ fún mi. Ìtumọ̀ happy Sunday ni wípé ẹ kú ìbọ̀ oòrùn èní. Èní lọ́jọ́ tá ń bọ oòrùn. Oòrùn là ń bọ léni gbogbo ẹni tẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì léni oòrùn lẹ lọ bọ léni ẹ lọ sin Ọlọ́run. Happy Sunday. Òní ni ọjọ́ tí a ń bọ oòrùn. Okay, sun. Ó ṣe yé mi ni. Yes, Sunday. Anybody gbogbo ẹyin tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì léni oòrùn lẹ lọ bọ léni. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn pásítọ̀ yín o wọn ò ní sọ̀tọ̀ fún yín ọba àgbáyé nìkan ló lè sọ reality fún yín. Hello mọ́mí Fáráò ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Kí lẹ ṣe a kú sí mi ò ní. Ṣé ní ìbéèrè ni. A ní akíyín ni. Mi ì sọdún náà wọn kì í kí èmi you go straight to the point. I'm here to answer some question. Ọ̀rọ̀ tí o bá yé nínú ayé yìí kan béèrè. Yes. Because I am 237 years old. Àti wọnú ayé àti jáde àti mọ àṣírí ayé. Àwa ò stress ara wa mọ́ lórí ayé táwa bá ti jí ní ayé. Sọlá Yusuf. Sọlá Yusuf. Ẹ káàbọ̀ mà sí àlàáfíà lẹ́wà mà. Ṣé ní ìbéèrè ni? Ara mo ní kí n kí yín náà ni.
Young, God bless you for the gift. All the thing you lay your hand upon shall prosper. Face of the palace. Ọlọ́run tó yẹ kó nínú sápá. Ó máa yọ àwa náà o. Oba, I have an important question. Come up. Hello, Lima. Ẹ káàbọ̀, kí ni question náà? I understand your question, but àwa ènìyàn yìí kì í ṣe gbogbo wa lórí wa, kì í ṣe gbogbo ara lọ́pọlọ. Ẹlòmíì gbàgbọ́ wípé, ẹlòmíì believe wípé láì jẹ́ pé òun gba advice lọ́wọ́ ènìyàn wípé òun ò lè dá ṣe kankan. Kò dẹ̀ sí advice tí èèyàn fẹ́ fún ẹ tí ò ní padà kó bá a. From example, irúfẹ́ mi nísìn, nígbà tí mo wọ orí íńtánẹ́ẹ̀tì yìí, àwọn àrà tí mo dá nígbà yẹn, ẹni tó bá fara wé mi tó bá dá nísìn ó lè ṣẹ̀wọ̀n. Yes, òun ni mo sọ fún yín. So now, kémi wá máa lọ máa wàásù fáwọn èèyàn wípé báwa ṣe ṣe lélẹ̀ yóò yá ìwọ náà wá tẹ̀lé àpẹẹrẹ títí wa. Bí a ṣe sọ wípé ọ̀nà tèmi máa gbà là nìyẹn tí ò dẹ̀ ní pa mí lára, ọ̀nà ti tèmi nìyẹn. So nǹkan tó wọ́ọ̀kì fún yín kò lè wọ́ọ̀kì fèmí. Nǹkan tó wọ́ọ̀kì fèmí kò lè wọ́ọ̀kì fún yín. So nǹkan tó ti dá láyé kéèyàn máa ṣe ni wípé kó tẹ̀lé spirit tiẹ̀, kó tẹ̀lé ọkàn ẹ̀. But àwọn ènìyàn wọn ò ní gbọ́. So but ẹni tí Ọlọ́run bá fún láǹfààní láti máa ṣe bẹ́ẹ̀, oore ọ̀fẹ́ ńlá lórí gbà. So that is it. God bless. Mo ń gbọ́ yín.
Ṣé wàá bí? Ṣé ẹ̀yin tí ẹ wà ní comment section ṣé ẹ ti ń gbọ́ wọn báyìí? Àbí ẹ̀dẹ̀ gbọ́ wọn mọ́ náà? Ẹ̀yin ti comment section wọ́n ní wọn ò gbọ́ yín. Bí wọ́n ti tẹ̀lé yín débí. Bọ̀ ṣé ń gbọ́ èmi? We can't hear. Hello. Ẹ káàsán ọba. Ẹ káàbọ̀. Ṣé ń gbọ́ ẹni tó wà wọlé? Èmi ń gbọ́ yín clearly, kíní yẹn ò ní problem. Ok, kí ni ìbéèrè yín? Ẹ jọ ṣó dáa kéèyàn máa fogúnlẹ̀ kéèyàn kógun jọ fọ́mọ. Tó bá lélẹ̀ ó dáa. But it's not that compulsory. But èèyàn ò gbọ́dọ̀ máa stress ara ẹ̀ láti jogún sílẹ̀ fọ́mọ. Orí ibú ni. Ó ti yé mi sà. Because ẹni tó stress ara ẹ̀ láti kógun lẹ̀ fọ́mọ ó ti ru ọmọ yẹn pin pé ọmọ yẹn ò lè ṣoríire. That is it. Ẹ ṣé gan ni, thank you so much. But tó bá lé sílẹ̀ ọmọ lè jàǹfààní nínú ẹ̀bọ̀ kì í ṣe compulsory. So nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn nìyẹn. Mo ń ṣiṣẹ́ torí tọmọ mi ni o. So ọmọ ẹ ò wáyé wá ṣe kankan ìwọ ló fẹ́ ṣiṣẹ́ ọmọ ẹ àbí? Ó wáyé torí tara ọmọ ẹ wáyé torí ti ara ẹ. Ogún ẹyọ kan tó lè fún ọmọ ẹ òun ni kó rán níwèé kó dẹ̀ fi iṣẹ́ tó máa jẹlé lọ́wọ́. Ogún tó jù yẹn lọ kò sí. Ó kọ́lé sílẹ̀ fọ́mọ, òun kówó sí báǹkì fọ́mọ, kò compulsory. But tó bá lé sílẹ̀ kò sí kan tó burú bẹ́ẹ̀. But don't stress yourself because you want to jogún fọ́mọ. So that is it. Because ọmọ ẹ náà nígbésí ayé títí ẹ̀ tó fẹ́ wá lò. Mo ti ń lọ live. Hello ọba, ẹ káàsán. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Mo ní ẹjọ́ ìwà wo ni obìnrin tún lè wù láti lè tètè rọ́kọ gidi kí má lọ lélẹ̀. Ẹ máa kọ́kọ́ wò yín spiritually, tá bá ti wá wò yín spiritually, àìsàn máa wá sọ physically, ìgbàlẹ̀ tó lè rí lọ́kọ gbé. Okay sir. Tí ẹ lè sí kámẹ́rà yẹn kákọ́ wò yín spiritually náà. Mi ti qualify. Jẹ́ kí n wò yín náà. 502. When ṣebí ẹ níṣẹ́ gidi lọ́pọ̀? Mo níṣẹ́ gidi lọ́wọ́. Ẹ bá lè máa ṣe ráìsì fáwọn ẹ̀gbọ́n àdúgbò. Ẹ máa ètè rọ́kọ. Okay. Àwọn ló máa lọ máa ròyìn pé àwọn láàbúrò kan wo náà sì gan o oríṣiríṣi. Mo jẹ rẹwà lóbìnrin. Àìmọye ẹni tó rẹwà níta tí ò rẹwà nínú, àìmọye obìnrin tó rẹwà tó ti lò. Ọlọ́run ò ní jẹ́ ó lò wá. Mi ò sọ pé wọ́n ti lò yín. So ẹwà. Bẹ́ẹ̀ ló yé mi. Ẹwà ò sí nínú nǹkan téèyàn fi ń gbélé ọkọ. Ẹwà lé nǹkan tó bàjẹ́ jù téèyàn fi gbélé ọkọ because ìjọkíjọ tó bá ti lóyún ẹwà yẹn máa ṣá. Tẹ́wà ẹ bá dẹ̀ ti sá wọn máa lé ẹ dànù ni. So ẹwà ò jámọ́ kankan nílé ọkọ. Bẹ́ẹ̀ni. Bíbélì wa sọ wípé ojú dáradára ní ẹ̀tàn ẹwà sì já sí asán. Obìnrin tó bá bẹ̀rù Olúwa nìkan ni ká fìyìn fún. Bẹ́ẹ̀ni. So bó ṣe rí ni tí ẹ bá ti ní ìwà gidi ní problem ẹ máa ní ọkọ. Ẹ̀dẹ̀ máa ní kẹ má dẹ̀ gbé mentality yẹn sórí wípé tí bá ti fọkàn ló gbọ́dọ̀ máa gbé bùkátà mi. Torí bùkátà máa ń lé ọkùnrin dànù ni. Bẹ́ẹ̀ni. Ẹ ní sọ sà. God bless you. Yes sir, ẹ ṣé gan ọba. Olúpẹ́pẹ́ àjà. Hello. Ọba wa. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ẹ kú Sunday ni.
èmi ò pẹ̀lú ẹ̀yin tẹ́jọ́ ń bọ oòrùn sẹ́ kí ni ìbéèrè yín. ìbéèrè ẹ ti gbàgbé mi ṣé bẹ́ẹ̀ mo sọ fún yín lánàá wípé Atletico lè nà wá. mo ní ká má sọ̀rọ̀ tẹ́tẹ́ létí mi mọ́ sí ẹ̀mí ìfẹ́ máa gbọ́ so kí ni ìbéèrè yín. Holy Center. ẹ̀yà máa lọ sí Holy Center ní comment section ẹ má sọ̀rọ̀ tẹ́tẹ́ létí mi mọ́ mi ìfẹ́ gbọ́ mọ́. Hello, the king. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí. Ìbéèrè tèmi ni wípé ṣé ó lẹ́tọ̀ọ́ ní ọjọ́ Valentine kí obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ kí ó insist pé kí ọkọ ẹ̀ kó gbé òun jáde tọ́mọ yẹn dẹ̀ sì kéré pé kó gbé òun jáde tó dẹ̀ mọ̀ pé ó risky fọmọ yẹn ṣé ó lẹ́tọ̀ọ́. ìyá fẹ́ bá wa pa tó kù sí ní ìkéde ariwo pọ̀ níbi tẹ́ wà ní. ok ẹ jẹ́ kí n pa mo ti pa báyìí. àyájọ́ ọjọ́ wo náà pé. àyájọ́ olólùfẹ́. tálẹ̀ yín nífẹ̀ẹ́. ìyàwó mi. yóò tálẹ̀ yín fẹ́ wá gbé jáde lọ́jọ́ yẹn. ọpọlọ ti pọ̀ jù. King, I respect you. You are too much. ó kò sọ́wọ́ yín. ìgbà tí ò bá lè gbéyàwó ẹ jáde ta ló dẹ̀ fẹ́ gbé jáde. ó tọ́mọ lọ́wọ́ ṣé ọmọ tó ń tọ́ lọ́wọ́ yẹn ṣé ó dáa ní pé kó má jáde ni. ó lè náà ṣáláàkì. ṣé girlfriend ló fẹ́ gbé jáde. so àyájọ́ olólùfẹ́ náà pè tó bá yẹ pé ìyá ẹ ló fẹ́ràn ìyá ẹ ní kó gbé jáde tó bá yẹ pé bàbá ẹ ló fẹ́ràn bàbá ẹ ní kó gbé jáde tó bá yẹ pé ìyàwó ẹ ló fẹ́ràn bọ̀ kò sí ìfẹ́ kankan tó gbọ́dọ̀ ju tìyàwó àtọkọ lọ. yes gbogbo ìfẹ́ tó bá wọn kó ní láyé tí àwọn tó kù ló máa jẹ́ second ẹni tí wà tẹ́jọ́ ń gbé 24 hours ó gbọ́dọ̀ jẹ́ number 1. So that is it. ẹ̀yin onínàbí ọkùnrin lẹ máa sọ pé obìnrin kan tọ́mọ lọ́wọ́ obìnrin kan lóyún à lè gbé jáde kò sóbìnrin téèyàn lè gbé jáde tó bá lóyún gan wàá gbé jáde pẹ̀lú yín. ọba ṣé àlàáfíà lẹ wà. alihamdulilayi mo dúró tán bá mi 100 for you. ṣé ẹ ní ìbéèrè ni. mo ní ìbéèrè. à ń gbọ́. ìjẹ́ mo lè gbé ọmọ mi ṣe Valentine jáde. yes anybody bá ti nífẹ̀ẹ́ lẹ́ lè lò. òun náà ló kú mi ọ̀nà ẹni tó bá kú ni kù là ń bá jayé òun ló kú mi kù. go on. ṣé orí bible reader yìí mo sì máa padà block ẹ̀ dànù eré ló máa pè mo sọ pé tó bá ti lulẹ̀ ní palace yìí má máa send request sí mi èèwọ̀ mi ni because tí bá lọ ṣe mistake gbé ẹ wọlé ó máa bí mi inú gan bó jẹ́ ọdún 10 ló ti rówó palace ẹ̀ san ní kó tó padà sí palace ní kó tó send request tó bá ti rówó palace san má send request ṣáà ìjókòó sí comment section kó máa ṣeré títí wọn fi rówó ẹ̀ san má confuse mi because kì í ṣe gbogbo kan ni mo lè máa gbé sórí. hello alhaji. ọ̀gá mi sà tuale sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. yes ẹ kújọ́ mẹ́ta sà. o. àkọ́kọ́ lélẹ̀ tí mo máa wá sí láìwù yín mo ti máa ń tẹ̀ láti wá sí láìwù yín bọ̀ àǹfààní òsì gbọ́ inú mi dùn mo jẹ́ ráyè lónìí. ṣé ẹ ní question àbí ẹ ní question báyìí. mo ní question sà. ẹ béèrè question yẹn. ẹ jọ sà wọ́n máa ń pariwo ìyàwó méjì ṣé ìyàwó méjì dá láti fẹ́ àti wípé tíyàwó méjì bá dá láti fẹ́ ṣé ó ṣe kókó kéèyàn kó méjèèjì sínú ilé kan náà kájọ máa gbé nínú ilé kan náà. lórí ọ̀rọ̀ ìyàwó méjì
àwa ò lè sọ pé ó dá a ò dẹ̀ sọ pé kò dá torí ìdí tí olúkálùkù fẹ́ fi fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì fẹ́ fẹ́ ìyàwó kejì torí pé ìyàwó ilé ẹ̀ gbà kó bá òun sùn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a lè mò ń advice gbọ́ yín. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a lè advice wọn pé kò dá ẹlòmíì fẹ́ fẹ́ ìyàwó kejì torí pé ìyàwó ilé ẹ̀ ẹ̀hànnà ni ẹlòmíì kẹfẹ́ fẹ́ ìyàwó kejì torí tọjọ́ alẹ́ wípé àti mi bá dàrúgbó tíyàwó mi bá fẹ́ ṣe wọ́nranwọ̀nran ìyàwó kejì á lè tọ́jú mi ẹlòmíì kẹfẹ́ ìyàwó kejì torí wípé bí kan bá kú ìkan wà àbí tí kan bá lọ tọ́jú ọmọ ẹ̀ ìkan jókòó tì ó lórí ọ̀rọ̀ ìyàwó méjì is a self decision kì í ṣe kó tẹ́nìkan lè sọ fún lágbájá pé ṣe àbí kó má ṣe ẹni tó bá rí pé ó tẹ́ òun lọ́rùn ó lè ṣe ẹni bá dẹ̀ rí pé kò tẹ́ òun lọ́rùn ó fi sílẹ̀ bọ̀ tí èèyàn bá wá fẹ́ bí èèyàn bá wá fẹ́ wọn sílé lọ́dọ̀ ti tèmi ó dá kí àwọn méjì jọ gbé lẹ́ẹ̀kan náà tí àyè bá wà tí wọ́n bá jọ ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ìyàwó kejì yẹn ó ti di òbò àdúgbò because nígbà tí kanjí bá mu tí ò bá rọ́kọ ẹ̀ á sì ṣe kùsì ó dẹ̀ léwu fún ọkùnrin yẹn so tí ọkùnrin yẹn tí Ọlọ́run bá kẹ́ kó kó wọn sí ilé kó wà lákàtà ó yá Bíọ́dún pa omi yẹn Bíọ́dún. ẹ kú làákàyè bàbá àgbàlagbà kò ní bàjẹ́. so ṣé méjèèjì lẹ́pa àti sálà tó pè so that is it ìyàwó méjì dá but mo fẹ́ ìyàwó kan sí kó fẹ́ kan sábùjá eléyìí tó ń gbé lọ́dọ̀ ẹnìkan ló save eléyìí tí wà tí ẹ ọjọ́ sí yẹn ìyàwó àdúgbò ni no matter who you be because tí obìnrin ò bá ti rọ́kó dó á sòsì á sì ranù so that is the reason why ó better kí ọkùnrin kó níyàwó ẹyọ kan kó dẹ̀ máa gbé àwọn aristo kiri mo advice mi ò sọ pé kẹ́ lọ sí o but ó better kí ọkùnrin níyàwó ẹyọ kan kó máa gbé àwọn ọmọ kiri because àwọn ọmọ ẹni sìn kì í ṣe ìyàwó ẹ̀ wọ́n lè lọ yàn lé wọ́n lè ṣe bó bá ṣe wù wọ́n but kò fẹ́ ìyàwó kan síbi kò fẹ́ ìyàwó kan sọ́hùn yẹn apatẹ́sán máa padà pa ẹ́ dànù because tó bá wà nínú ilé a máa wò pé kí ni ìyàwó mi ṣe níbi tó wà báyìí ọkàn ẹ̀ ò ní balẹ̀ wo lè pé gan nígbà míì kó sọ fún ẹ wípé wọn ò sí láràn láti bẹ̀ wá máa káyà sókè kò dẹ̀ possible nǹkan tí mo wá tí ẹ̀rọ Ọlọ́run fi wá bà mí díẹ̀ ẹ̀rọ ọba dẹ́dà ọba ṣẹ̀dá tó fi wá bà mí kò possible kí ọkùnrin kó nífẹ̀ẹ́ obìnrin méjì lẹ́ẹ̀kan náà kò sí ẹnìkan péré ló máa nífẹ̀ẹ́ o gbọ́ ọkọ̀ tí Solomoni sọ ní Bíbélì ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ayaba níbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àlè ó ní ṣùgbọ́n ọ̀kan ṣoṣo làdàbà mi so that is life so ìwọ ọkùnrin tó bá mọ̀ pé o fẹ́ ní ìfọkànbalẹ̀ nínú ayé fẹ́yàwó kan kó wá ní àwọn àlè so àwọn àlè yẹn wọn kì í sì yàwó ẹ má dẹ̀ sọ wọn lè dókòwò bá ṣe wù wọn so ìjọ tẹ bá para pàdé náà ni so that is all. mo wà hello. Hello, ẹ káàsán ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Ẹ jọ̀ọ́ fẹ́ bí pé ṣé èèyàn lè fẹ́ ọkọ méjì pọ̀. Well, yes, ó possible tí ẹ bá ti lè sanwó orí àwọn ọkùnrin yẹn. Okay. Ẹ bá ti pàdé ọkùnrin tó ń lè gbà fún yín wípé kẹ́ wá sanwó orí òun tó ẹ lè fọkùnrin méjì pọ̀. Ẹ lè fẹ́ níta gan. Ṣé wọ́n lè gbé níbi kan náà pọ̀? Yes, now tó bá ti jẹ́ pé ẹ lè sanwó orí wọn, ẹ̀yin lẹ́lọ́dọ̀ bálẹ̀ kí wọ́n fẹ́ wọn lélé bàbá wọn. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ tó wọn náà ẹ lè kó wọn síbì kan náà. Okay. Ọ̀rọ̀ ẹ ṣé ọba. Kò sí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. So obìnrin lè fẹ́ ọkùnrin mẹ́wàá tí obìnrin bá lè lọ sanwó orí wọn táwọn ọkùnrin ti sọ wípé wá sanwó orí mi o tó lè lọ́dọ̀ bálẹ̀ fẹ́ ọkùnrin nílé bàbá
so òun ló máa control ọkùnrin yẹn, ó máa gbálè gan wá sílé ọkùnrin yẹn nílé dúpẹ́kẹ́ because ìyàwó ẹ̀ ló lọ fẹ́. mo ní kẹ́yìn obìnrin kẹ́ dá kíní yẹn sílẹ̀, eré lẹ pè ní ẹ̀yin ẹ break record yẹn. ọjọ́ kan náà làwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí sọ pé àwọn fẹ́ lọ dọ̀bálẹ̀ fẹ́ yàwó, tán sọra wọn di ọba lẹ́yìn lórí. obìnrin náà break record yẹn lọ́jọ́ kan kóbìnrin kan lọ fẹ́ ọkùnrin. ẹ announce lórí rédíò pé ẹ lò ara ẹ̀yin obìnrin gan ẹ mọ ọkọ tó yẹ kẹ́ máa fowó sí. ẹ̀yin obìnrin tẹ́ lówó lọ́wọ́ ẹ ló yẹ kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kíní yẹn. tó bá pẹ́ àwọn ọkùnrin àwọn mìíràn máa tẹ̀lé yín. ẹ announce wípé ẹ lò. ọkùnrin tó bá mọ̀ wípé òun ready láti jẹ́ ọkọ mi but òwò ló máa èmi ló máa sanwó orí yẹn tó máa fẹ́ ẹ sílé gẹ́gẹ́ bí ẹ̀yin ọkùnrin ṣe fẹ́ àwa obìnrin. àwọn ọkùnrin tó níṣẹ́ lápá yẹn máa wá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀. tó bá pẹ́ àwọn ọkùnrin tó níṣẹ́ lápá gan máa sí. reality mo já yín sí yẹn ẹ rí wípé ní Áfíríkà rightness tí àwọn ọkùnrin máa ń fún ẹ̀yin obìnrin ti ń pọ̀ jù. wọ́n máa fi àwọ̀ ẹ̀ sílé wa lọ́yàn lè wà ní ìwọ ló fẹ́ sílé torí pé ó ti sanwó orí ẹ̀. ẹ̀ka àwọn obìnrin náà máa sanwó orí ọkùnrin náà. mo ní kẹ́yìn obìnrin kan kẹ́ start kínní yẹn máa rí pé ó máa di àṣà àti ṣé ó máa di kọ́ṣọ̀. ìwọ ọkùnrin tó bá mọ̀ wípé ò fẹ́ kíyàwó ẹ̀yìn àlè lọ sanwó orí ọkùnrin lọ sanwó orí obìnrin. ìwọ obìnrin tó bá wù ẹ́ pé ó fẹ́ máa yàn àlè sanwó orí ọkùnrin. that is it. very simple case. ẹ jọ̀ọ́ tó bá fẹ́ mi mo wà available. oorun yẹn. kò sí bí kí ni ẹ wúwo díẹ̀ ẹgbẹ́ náà. hello. awẹ́lẹ́wà. awẹ́lẹ́wà. awẹ́ eléyìí ò rí kankan wẹ́ o. ẹ rí àwọn obìnrin tí mo ń fún advice wọ́n ní that means pé ọ̀rọ̀ tí mo sọ yẹ pé mo parọ́ báyìí. ṣé bá ti rẹ́ ní sọ fún yín ẹ ló máa sọ ìwé ní comment section. tẹ́ bá ti rẹ́ ní sọ òtítọ́ fún yín ẹ ò kì í máa ń gbà. nǹkan ẹyọ kan tí ẹ̀yin obìnrin fi lè tú ara yín sílẹ̀ lọ́wọ́ àwọn ọkùnrin amúnisìn yín nìyẹn. ọkùnrin máa fi ìyàwó ẹ̀ sílẹ̀ sí ló máa lọ sí club. ìyàwó ẹ̀ fẹ́ jáde oníyàwó òun lè jáde wàá bèrè pé kí ni ìdí á nítorí pé òun ló lọ́dọ̀ baálẹ̀ fẹ́ nílé bàbá ẹ̀. ṣé ẹ mọ̀ pé rightness ni ẹ̀yin obìnrin náà ẹ lọ máa dọ̀bálẹ̀ fẹ́ wọn nílé bàbá wọn. ẹ test kíní yẹn kẹ try kíní yẹn ẹ rí wípé tẹ́ni méjì bá ti ṣe báyìí ṣèbí ẹnìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ dódìdódì tọkùnrin fọkùnrin tóbìnrin fọkùnrin. ẹ̀yin náà ẹ practice yẹ wípé ẹni ọkùnrin tó bá mọ̀ pé òun fẹ́ fẹ́ ìyàwó pé àwa obìnrin ti ṣetán láti lọ dọ̀bálẹ̀ fún. yes break record yẹn jọ. Dr. Dre. ọba ẹ káàárọ̀ sà. ọwọ́ ẹ pé láyé bá ní láì fi mí sílẹ̀ sínú ìṣòro ayé mi lánàá kò yẹ kó rí bẹ́ẹ̀ o. ẹ pa láìfimọ̀ ọmọ wa lórí ni ọba. so sẹ́yìn níbi ìtẹ́fẹ́ bèrè sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ìbá o. mo ní ìbéèrè sà. advice tẹ fún àwọn obìnrin sìn òun fẹ́ sọ díẹ̀ lórí ẹ̀. fẹ́ sọ pé ẹ mọ̀ pé Bible sọ pé ọ̀dọ́ mo mọ̀ pé ẹ máa sọ ti Bible ẹ máa sọ ti Quran ẹ máa gbogbo ẹ lẹ máa ń ṣe fún bí àwọn afẹ́ pé a jẹ́ Christian. Bible sọ pé for this cause a man shall leave his father and his mother and cling to his wife, not a woman ló máa kúrò lọ́dọ̀ bàbá àti màmá ẹ̀. ẹ jẹ́ sáyé fún yín lésì. Yes sir. àwọn òyìnbó náà ló kọ síbẹ̀ so àwọn obìnrin náà máa lọ ṣe ìwé títí wọn nípa èyí ni ọkùnrin obìnrin yóò ṣe fi bàbá àtìyá rẹ̀ sílẹ̀ yóò ṣe fà mọ́ ọkọ rẹ̀ wọn ò sì fi ara ayò náà tún rinlẹ̀. yes àrinlẹ̀ àwọn next generation máa gbà wọn á lè yọra wọn kó nínú amúnisìn tẹ̀yìn ọkùnrin fi wọ́n sí ẹ mọ̀ pé ẹ̀yin ọkùnrin ráìdì obìnrin gan ọ̀pọ̀lọpọ̀ Amẹ́ríkà tẹ̀ wà ló gba àwọn obìnrin lẹ̀ díẹ̀ o Africa the rightness that you are giving a woman is too much. ọkùnrin máa gbé obìnrin wá sílé ó máa sọ fún ìyàwó ẹ̀ wípé kó bọ́ ìta ìyàwó ẹ̀ kẹ́ ò lè pe ọkùnrin lójú ẹ̀. Possible life on Africa. It's a rightness. So ẹ̀yin obìnrin
nǹkan tẹ́ máa fi gbára yín sílẹ̀ ní pé kẹ́ lọ máa sanwó orí ọkùnrin reality mo ti sọ fún yín yẹn. káwọn náà lọ kọ bíbélì tí wọn kọ yí padà. yes kọ́ wá lọ kọ́ kò tẹ nídìí bíbélì wọn kàn kọ ìwé tó bá kẹ́ ọ̀pù ni wọ́n lè má pe tiwọn ní bíbélì wọ́n lè pè ní book of woman àbí kò yé yín láti fi gbára wọn sílẹ̀ lọ́wọ́ amúnisìn àwọn ọkùnrin burúkú wọ̀nyí ṣèbí ọkùnrin kan ló sọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́ obìnrin kan ló sọ̀rọ̀ lánàá ní ìsìta àgbọ̀ǹta ẹ̀rọ ọkọ ẹ̀ ń bá ni ò tó ń fẹjọ́ ọkọ ẹ̀ sùn níbí lánàá báwo kí ló sọ lánàá náà ṣé wàá ní comment section lánàá ẹ̀. obìnrin tó sọ̀rọ̀ dáadáa tí wọ́n sọ pé obìnrin ò tiẹ̀ lè sọ̀rọ̀ sókè kí ló sọ nípa ọkọ ẹ̀ lánàá o ṣó sọ wípé ó ní báwo ló ṣe sọ bí ìképẹ́ gbàgbé nǹkan ta ló lè rán wa létí obìnrin yẹn wá sí comment section yẹn lánàá ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ lẹ́wúlẹ́wú nísàlẹ̀ ni ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ lẹ́wúlẹ́wú kò fẹ́ kọ́kọ́ ẹ gbọ́ nǹkan tó ń sọ báwo ló ṣe sọ̀rọ̀ rẹ lánàá o kí ló dé tó fi fò lọ lórí mi bẹ́ẹ̀ yẹn said that he always jealous well God bless you wọ́n wà níbí ó ní tí ó ní ìyàwó ọkọ òun pé kò gbọdọ̀ rí pẹ̀lú anybody ó ní bóyá ìbáyẹ̀jẹ́ anybody bóyá òun wà pẹ̀lú anybody bóyá òun kàn bá sọ̀rọ̀ lásán lórí fóònù wípé ó máa sọ̀hún kiri wọ́n máa sọ̀hún níwájú wọ́n máa sọ̀hún lẹ́sẹ̀ tí wọ́n á fi sọ pé ìfẹ́ gbígbóná ni so irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kí àwọn ló máa ń pe obìnrin níwájú ìyàwó wọn jù àbí kò yé yín so tí ẹ̀yin obìnrin ò bá lọ ṣe nǹkan tèmi ń sọ fún yìí ẹ máa pẹ́ nínú ìyà so kò ní da kí tálákà obìnrin kí olówó obìnrin máa jìyà bíi tálákà obìnrin. tó àwọn olówó obìnrin á gba àwọn tálákà obìnrin. yes bẹ́ẹ̀ ni olówó àti tálákà jìyà kan náà is a stupidity ẹ̀yin obìnrin tẹ́ lówó lọ́wọ́ yẹn ẹ announce wípé ẹ̀yin náà fẹ́ lọ dọ̀bálẹ̀ fẹ́ ọkùnrin tó bá ní interest àwọn ẹ máa tán òun lẹ máa tán sí sugar mummy ẹ ní pè ní sugar mummy ẹ máa sọ pé ẹ fẹ́ fẹ́ wọn sílé ṣé o ẹ̀yin náà máa wá gbé àlè wá sílé ẹ máa sọ fún pé ó lọ fọ abọ́ fún àlè lọ sáàbù bọ̀bọ̀ tó fáfẹ́sì nílé nìyí yes so ẹ wá wo reaction wọn ilé tó bá dún pínkín lè dànù so àwọn ọkùnrin a máa sit up ní ayé ni. so ẹ máa ṣe kí ni. a máa sit up ó máa jẹ́ kó rí wa pé. orí wa máa pé gan so everybody ó máa jẹ́ kí everybody wá lọ kára mọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni sà. eléyìí tí gbogbo àwọn ọkùnrin kan tó kàn gbéyàwó sílé tí wọn ò lọ rí fámìlì wọn tó hàn sí anything nìyẹn kò ní sí yẹn mọ́ olùkàkọ́ máa lọ serious wípé jẹ́ kí mi náà lọ sanwó orí ìyàwó mi jẹ́ kí mi náà lọ sanwó orí ọkọ àwọn obìnrin náà tó ní mentality òfò ní pé tí wọ́n bá ti fọkọ wípé gbogbo bùkátà wọn wípé ọrùn ọkọ ló wà yẹn kò ní sí yẹn mọ́ olùkàkọ́ máa fẹ́ máa sáré káwọn náà lè fẹ́ ọkùnrin ó máa di competition bẹ́ẹ̀ yẹn kò ní di wípé ẹ máa gbó bùkálẹ̀ ẹ máa sọ wípé ọkùnrin ni kó máa gbé bùkátà ìgbésí ayé yìí for what. ok sir ẹ ṣeun sir ẹ náà padà lọ sísàlẹ̀ tí máa bá ṣẹ́ mi lọ́dún báyìí. so lọ́rọ̀ kan sá lórí ọ̀rọ̀ àkéèsí àná yẹn bó ṣe máa lọ gbé nìyẹn tẹ́ ẹ̀ ní wà kankan ṣe ṣe àbí. títa náà yẹn ọba àná yẹn dùn mí bá ó dùn mí mọ́ torí àìmọ̀ pàtì ilẹ̀ mo ti sọ pé ọba ẹ má yà sílẹ̀. lẹ́yìn tí mo dẹ̀ ti gbọ́rọ̀ sí lẹ́nu lẹ́yìn tí mo ti gbọ́rọ̀ sí lẹ́nu ó yẹ kẹ́ fi kan dóge sí pé ọba o gba 500,000 yìí o ẹ má ṣe mọ ijó tẹ bá tuntun ṣe wọn kọ bọ mi ò tún sẹ́yìn lọ́wọ́ mọ́ o lẹ má fi wà ní àkọọ́lẹ̀. bó ti yẹ kó jẹ gangan nìyẹn bọ torí mo ti mọ bí mo ṣe dúró mo ṣe sọ fún yín láti lẹ pé ọba ẹ má lọ sílẹ̀ tó bá fi lè lọ ṣẹlẹ̀. ok now ẹ jẹ́ kí wàá béèrè question kan lọ́wọ́ yín kí láǹfààní yín sí pé ẹ jí láàárọ̀ ẹ ṣiṣẹ́ ẹ ṣe everything ẹ lọ sí lóyìnbó àdéṣe ìjẹ wa ń gbẹ̀pọ̀n ti ná kí ní àǹfààní kí lẹ wá sí láì kí láǹfààní owó tẹ ní mo kò fẹ́ mọ̀ ní. ọba bí ilé ayé ní kí ìrìn àjò ọmọ ẹ̀dá ọlọ́run lọ́mọ bí ẹ̀ ṣe mọ̀. ọmọ sí ọ. èmi ni bẹ́ẹ̀ di ọmọ mi tó mo ní láti fi àkíní fún gbàtẹ́ tó wọ́n máa jí. ẹ ní láti ṣe oúnjẹ fọ́mọ. very sure ó kọ̀ pọ̀ sùn. ọlọ́run ràn yín lọ́wọ́ ọlọ́run á gbà yín lọ́wọ́ kó tẹ̀ wáyé.
pìtìpìtì ayé ti bá àwọn ènìyàn ó sọ oúnjẹ fọmọ tọmọ bá máa jí kábíyèsí Elédùmarè torí pé ìníjọba di ọmọ lè lọ sí oúnjẹ ó mà ṣe o mentality tó ń kó sí yín lórí ní ìlú òyìnbó yìí ó lágbára ó fẹ́ kẹ́ ọmọ pẹ̀lẹ́ o bàbá kẹ̀lá lò bàbá kẹlẹkẹlẹ ẹ máa tanra yín. ọba mi ọ kẹ́mi ọlọ́run ẹ jọ kábíyèsí dúró Ọlọ́run. aláṣẹ ní tẹ̀rọ Hello woman mi ò fẹ́ ṣe ìgbàkigbà tó wù mí bá ti padà wá ní kí wọ́n máa kì mí for now sápá lè mi now anybody máa kì mí ẹ sáà tẹ bá ti wọlé ẹ̀kan sáà máa wò mí níran please ẹ jọ dúró Ọlọ́run. So ṣé ẹ ti rẹ́dí àti fẹ́ àti lọ sanwó ọkùnrin kẹ́yìn náà break record. káwọn náà kí n kọ́ sanwó tèmi. New Glory, are you ready? New Glory, are you ready before I remove you? bẹ́ẹ̀ ni ọba mi kẹ́mi ọláògùn. Ṣé máa sanwó orí mi? Madam Lighton ẹ̀ka sùn. Ṣé máa sanwó orí mi? ó ti sẹ́nu mi ò lè ka yín sá. Kí ló ṣe wó màá yí kẹ́ ẹ mọ̀ kan tó pè lówó no orí? sir. Ẹ mọ̀ kan tó pè lówó orí? ẹnu mi ò lè ka yín no. How? If I want to do that ẹni tí mo mọ̀ pé ẹnu mi lè ka ni mo máa fẹ́ sà. Ok, ẹ bá sọ bẹ́ẹ̀. Ṣé a rí ìyàwó kan téèyàn fẹ́ tẹ́nu òka ni? Mr. Dinobo ẹ káàbọ̀ sá. Yes sir. Kí ni ìbéèrè yìí sà? Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀, what's your question? Ẹ jọ ìbéèrè tèmi lórí nǹkan tó bá ń sọ lẹ́ẹ̀kan ni pé tàbá ní káwọn obìnrin máa sanwó orí ọkùnrin ṣáyé dẹ̀ máa gún régé ṣá. Ayé máa gún dáadáa. Torí kan tó yẹ kémi sọ bẹ́ẹ̀ lélẹ̀ nínú báíbù tẹ bá wò gbogbo wọn tó fẹ́ yàwó kan wọ́n ṣìnà níwájú Ọlọ́run ọba ni àmọ́ wọn tó fẹ́ 700 tó fẹ́ 800 tó fẹ́ 900 wọ́n máa rí ìjọba Ọlọ́run wọ̀. Ẹ dárúkọ ẹ lè tó ti rí ìjọba ọ̀run wọ̀ nínú. Ọsọ ẹgbẹ́ Solomon rí ìjọba ọ̀run wọ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Bàbá dẹ̀ lọ fẹ́ yàwó ojú ń bẹ̀. Solomon ò tí wọ ìjọba ọ̀run kankan o. Àṣọ wa parọ́ fún wa ní báyìí dáàdì. Wọn ka bíbélì rádaràda náà kà fún yín. Ọlọ́run aṣáájú wa ń gbà. Ìgbàdé mi fẹ́. Hello Zino. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín o? Délé kò sí rí wá sókè ní àwẹ̀ kìlómì. Rédèrèdè. ọba mi wọ́n fẹ́ fẹ̀yìntì sí palace. Kò sáàyè gbogbo yẹn níbí. TML vibes welcome in ma'am. TML vibes. Ẹ sà. Ẹ káàsán sà. Ẹ káàbọ̀, kí ni question yín? Madam Fúnmi ẹ káàbọ̀ ma. Fúnmi ò mà tí ì rówó fẹ́. Okay. Mr. Ayus. Madam Fúnmi, Mr. Akinola, Mr. Ayus.
Hello, my Kaboma. Hello, my Kaboma. Gbogbo wọn kan rò ní òbí dátà wọn ti tán. Ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ double tap. Àbí torí pé àwọn tí owó wọn tí kàn yín lọ́wọ́ rí ló máa ń ṣe bẹ́ẹ̀ bá mi. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti send owó sí yín lọ́wọ́ rí. Tẹ́ bá gbé wọn sókè wọn máa róòlù ni. See me vibes. Solomon. The king of Solomon. Meanwhile, only Olohead choir. King of Solomon. Ọlọ́run ṣògo. Ẹ ká sá o, mo kí n sá o. Ẹ káàbọ̀ sá kí. Ẹ ká sún sá. That on those stage ni sá. Follow us o ti pe. Ẹ káàbọ̀, kí ni question yín? Ẹ send account number yín. Ẹ káàbọ̀. Ṣe rí mo kàn fẹ́ fi ọ̀rọ̀ díẹ̀ kún ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ní ṣe rí láyé òde òní mo máa ń rí pé ẹ̀rù máa ń ba àwọn obìnrin láti ṣe irú nǹkan tẹ́ ní kàn ṣe yẹn especially àwọn obìnrin tó wá láti Áfíríkà ẹ̀rù máa ń bà wọ́n láti sọ pé kí o kàn lọ fẹ́ ṣe rí tó má lè rí ẹnìkan péré tó ṣe kí nìyẹn ẹ máa rí oyè èèyàn tó máa bẹ̀rẹ̀ sí ń ṣe ẹ rí oyè èèyàn tó máa bẹ̀rẹ̀ sí ń ṣe wọ́n ń wá ẹnìkan tó lè ṣe ni wọn ò tí ì rí ọ̀rọ̀ tẹ́ discuss àti discuss ẹ̀ rí tí mo dẹ̀ ń rí àwọn obìnrin kan tó yẹ pé wọ́n ń sọ pé ó wù wọ́n kàn ṣe. Ẹjọ́ tẹ́ bá ti róbìnrin tó fẹ́ ṣe ẹjí ní kó wá bẹ̀rẹ̀ láti orí mi kó wá sanwó orí mi ẹjọ́ tó rọ. guy ẹ rí oyè èèyàn tó máa ṣe wọn ní mọ́tò ni. ok. Ọba mi. Yes. Ọba. Ṣé lè bá mi gbé èèyàn kan sókè tẹ́pọ̀ máa jẹ́ kí n tẹ́pẹ́ mi ni máa sanwó orí ẹ̀ tó dẹ̀ máa gbé ní ilé ọ̀dọ̀ mi. Hello. Ẹni kó send request kó wá sókè. Ẹ̀yin ọkùnrin típìtìpì táyé ti bá. Táyé ti sá málámálá tó ní ti pápá. Ó ti omi ìfẹ́ típìtìpì táyé bá ọ. Ọkọ ti wà ńlẹ̀ o tó fẹ́ sí lẹ́gí. Wà láìtàlà mi ò ṣeré ikọ́ tí mo lè ṣe ni ò tí bá rí obìnrin tó lè fẹ́ mi ò ṣeré o tó dẹ̀ máa tọ́jú mi tó dẹ̀ máa fún mi lówó gidi tàgbé o but nǹkan tí mi ní lè ṣe máa sọ fún ẹ ó máa gba house girl tó máa fún ní kinní tèmi ní pé kí má bá sùn tó dẹ̀ bímọ kí akádẹ̀ máa bímọ tó máa tọ́jú ilé. No mi ní bímọ fún ọ. but ó lè gbálè wá ẹni tẹ́mi fẹ́ fẹ́ mi ní bímọ fún ọ. ó lè gbálè wá sílé bó ṣe ń ṣèkàn. Ọba ẹni tẹ́mi fẹ́ fẹ́ mo ò ní bímọ fún ẹ sọ fún ọ. Pọ́lì. Ọba ẹ kúrò rẹ̀ abẹ́ká sọ lẹ́nu. Ìbí ẹ fẹ́ wá tó máa fẹ́ yín àbí. Ẹ nà. Ó yá sí kámẹ́rà náà àfẹ́ arọ́ ń bí. Tóbìnrin kan bá ti test ẹ̀ tó bá ti sí gba àwọn obìnrin tó kù máa tẹ̀lé ìdí ń sí ẹ máa rí bá àwọn ọkùnrin. Ó yá ọkọ ìyàwó sọ fún ìyàwó ẹ̀ kan tó fẹ́ kó ṣe.
ẹ jọ ẹ wọṣọ ní láti wọ aṣọ so ẹ máa yí ẹ wá sọ 360. tẹ́lẹ̀ ní ẹ lọ wá sọ TikTok máa bọ́ǹdì yín ni. ó dà pé abẹ́ bíríìjì lẹ́nu yìí ń gbé o. bí ọdún. Mr. Man tó sábà dá wa dúró ní ṣé bó tẹ bá sọ pé kéle wá dé yín ṣé wọ́n ṣe kùlọ̀kùlọ̀ nínú yàrá ìjọba ló fẹ́ ṣe gbogbo eléyìí dà. bó ṣe wọn máa ṣe lélẹ̀. ṣé sùmẹ̀sùmẹ̀ ló fẹ́ dúró dè. ẹ ṣe 360 Mr. Man. Oh, you put on my best color. Okay, do 360. Okay. Wait, ṣé wọ́n lè gbára kó wá jókòó sẹ́yìn kò lè ní tó bá fẹ́ ràn yàn ṣe kí n máa ń ná gan. Báyìí mú ẹni kíkan. Ẹni sí abẹ́ tírélà dé wọ́n mà ní gbé ni. Tó tí gbogbo ẹ̀ kàn kí họ́rọ́rọ́ yìí eléyìí tún pa ẹ lọ́mú ẹ̀ kò dá o. Tó bá tẹ̀ fẹ́ fẹ́ ọkùnrin tó fẹ́ sanwó orí ẹ̀ wá fọ́kùnrin ẹ bá ń gbé lónìí sókè. èyí ṣe dọ̀lọ̀dọ̀lọ̀ irú àwọn tí oh God. Fún àǹfààní ẹ̀yin ọkùnrin tó wà níbi tẹ́ ń wẹ́ tó máa fẹ́ yín. Olúwa pẹ̀lú mi. Mo gbọ́ New Glory wákàtí kúrúsù ń bí ni. Mo kàn béèrè ni o. Ṣé Sùsà ló sọ bẹ́ẹ̀? Mo kàn béèrè ni, are you here to cash? No. I'm not cashing any. Ẹ jẹ́ kí n gbé àwọn ará ẹ̀ jáde kó ń yí. Secretary announce nǹkan tá à ń ṣe fáwọn èèyàn. I can sọ everybody. Nǹkan tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ ni pé à ń gbé ọkùnrin sókè tí obìnrin máa san owó orí ẹ̀. So New Glory, madam tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí, wọ́n nídìí ọkọ bá máa san owó orí ẹ̀ fún wọn. So tá a bá mọ̀ pé wà nísàlẹ̀ ẹ nídìí ìyàwó tó máa san owó orí yín, ẹ send in your request. Thank you. Dami. Bàbá Mr. Foley yẹn náà ti dé padà, ó dẹ̀ pé dátà àwọn tán tẹ́lẹ̀. Oh, Olúwa. Ẹni tí ò bá lè sí ojú ẹ̀ kó má wá sókè o. A ò fẹ́ arọ níbí yìí. Kó má wá sókè o, please. Ìjọba dẹ̀ ti gùn kí ẹ wọṣọ tó rẹ̀ máa ṣe 360 fún ìyàwó yín. Sorry. Mr. Joshua, ẹ káàbọ̀ sí. Irúfẹ́ relation ẹni kátólì pa máa tẹ̀ máa ṣe relationship yẹn. Ẹ ká kọ́ fún lórúkọ náà. Ẹ hold on ìyàwó ẹ hold on. So kí la lè pe relationship yẹn ṣé ẹ̀yin obìnrin kí lẹ máa pe ọkùnrin ṣé ìyá ọkọ ni ìyàwó ìyàkọ ṣé ìyàkọ la máa pe ni. No, ìyàwó mi ni èmi lọ́kọ ẹ̀hún níyàwó. No. Ọkùnrin ò lè jẹ́ ìyàwó agbọ́dọ̀ fún lórúkọ mi. Ẹ mọ̀ pé new something la fẹ́ dá sílẹ̀. Ó yẹ orúkọ olè yín fẹ́ ká fún. Ìyàwó ìyàkọ
Miss Mom, kẹjọ kí lè tẹ̀yìn ṣe lie down bá kí tẹ̀yìn sùn tẹ̀ ṣe báyìí. Why are you doing that? Ọkọ yín bá yín sọ̀rọ̀ ẹ jókòó dáadáa. Ó yá ẹ bá sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀, time is going. 360 first, please. 360. How old are you? I'm 27. So it's a no for me. You are too young for me. You are too young. No, fífi ẹgbẹ́ yìí lọ́kọ̀ ọkọ lè ju ìyàwó lọ náà. Hello, Látàn. Ó ti máa kéré jù fún nọ́mà òbí àbúrò ni. No. Fún eléyìí tó sọ yóò lè rọ́kọ mọ́. Mo fẹ́ kọ́ àwọn workers mi kọ́ máa respect ẹ̀. Ṣé understand? Nọ́mà òbí àbúrò mi ni sọ̀nà tó wọ́n dà. Báwo ni fẹ́ respect ìyàwó ẹ̀? Ṣé arúgbó ló fẹ́ fẹ́ ni? What is the meaning of all this rádaràda? Ṣé o rò pé mo wá ṣeré ń bí ni? O fẹ́ fẹ́ tó jù ẹ lọ ni? Ọba mi ìṣeré sọ́kè mo ṣeré ni màá ní pé no problem. So what do you mean by no problem? So ìgbà tó bá lè ṣe fẹ́ 27 ẹ̀ẹ́dẹ́jẹ̀ tútù. Ṣé arúgbó bíi ti tiẹ̀ tẹ́jẹ̀ máa gbóná kanra ló fẹ́ fi ṣèyàwó ni? Bí mo ṣe wà yìí, bí mo ṣe wà yìí. Okay. Ibo lẹ́ ń gbé sà? Mo lè fẹ́ Ibo lẹ́ ń gbé? Mo lè fọmọ 20 years. Lagos State mainland. What is the meaning of that? Ibo lẹ́ pé? Mainland, Lagos State mainland. Side ibo ní mainland. Bariga. Okay. Irú iṣẹ́ wo lẹ́ ń ṣe? I'm into elevator engineering work. Please be honest, please. Be honest. Hold on. I work at Wọ́n ní kẹ́ ní sùúrù. Mo ń gbọ́ yín ọba. Ṣé dandan ni kíyàwó ní sí o lè gbé bùkátà ẹ̀ ni? No, onímọ̀ láti ní nǹkan tó ń ṣe náà, láti ní nǹkan tó ń ṣe tẹ́lẹ̀. Lọ́nà máa ń ṣe lọ́dọ̀ mi náà because ó máa gún ọṣẹ. No, baby mama take care. Woman take time. Tóbìnrin tí ó bá ti fẹ́ ọkọ, tó bá ti fẹ́ yàwó sílé, okay, ìyàkọ tó bá ti fẹ́ sílé, kò ní ìdàdí lọ máa lọ bí iṣẹ́ mọ́. Tí ẹni pé iṣẹ́ tó bá wọn ló máa rán, wọ́n máa bá máa gún ọṣẹ, tó bá fẹ́ lọ deliver ọjà ló máa bá lọ. Ó dàbẹ̀ ọba, in fact, I love that. To be honest, I love that. Because wọ́n máa lọ ẹbu, wọ́n dẹ̀ máa gún ọṣẹ, a máa ṣe products. So òun ló máa wà ní in charge láti pé ká lè mo kàn máa pé báyìí lè ṣe máa ṣe báyìí lè máa ṣe àwọn nǹkan tẹ́ máa miss ni máa provide fún yín. Is that clear? Ṣé lè gún ọṣẹ, ẹ lè gún iṣẹ́ nínú odó? Ọṣẹ. Ẹ lè lọ nǹkan lórí ọlọ. Yes, I sell spiritual products. Nǹkan tẹ́mi ń ṣe nìyẹn. Ẹ mọ̀ pé owó náà lájọ máa ná. All right. Mo dẹ̀ máa ń deal pẹ̀lú mọ́tò náà, bá fẹ́ lọ síta pé fẹ́ lọ check àwọn mọ́tò kan. You be the one to do that, to go and check the car for me. Okay. Clear tell me, mo serious o, are you willing to do that? You've said your mind now, no problem there now. Okay. Ṣé ọkọ yín náà lẹ máa gbé lọ́dọ̀ mi ni ọ̀dọ̀ mi lẹ máa gbé o. Wait. Ṣé ọkọ yín náà lẹ bá wí bẹ́ẹ̀? Ṣé ọkọ yín náà lẹ bá ń sọ̀rọ̀ pé you say your mind? Ẹ mọ̀ respect tó fẹ́ tí ìyàwó fẹ́ máa fún ilẹ̀ máa dá padà fún òun ló fẹ́ fẹ́ yín. Ṣé ọkọ yín náà lẹ bá ń sọ̀rọ̀ anyhow bẹ́ẹ̀ ni? It's true, but ó ti mọ́ mi lára ni ọba, ó ti mọ́ mi lára ni. It's not you, woman ni mo bá ń sọ̀rọ̀. Ẹ̀yin lọ́kọ ẹ lè bá sọ̀rọ̀ anyhow, òun ni ìyàwó. Okay. So now ṣé arákùnrin ṣé ẹni iṣẹ́ tí ọkọ yín bá rán yín sí ẹ máa jẹ? Bẹ́ẹ̀ ni màá jẹ́. Ọmọ ìlú bo lẹ́yìn? Ọmọ Imo State ni mí. Ẹ ti fọ pátá rí? Ẹ ti fọ pátá rí o. New Glory, ó yá mí ìtọ́ ara àti kíkà ìdànù. Mo ń ṣe interview tó lè fẹ́ bọ̀ ẹ̀ o tún rẹ́rìn kí ló fà ẹ̀rín? Ṣé eré la wá sí ń bí ni? I drop my platform to find wife for you. Do you think that I'm joking here?
Why laughing? Ìlú rẹ̀ lọ́pẹ́ ní báyìí. Imo State mo ti wá. Níbo la máa ti lọ tọrọ yín? Ẹ máa lọ tọrọ mi. Yìí báyìí náà ní Lagos State àwọn siblings mi wà yìí báyìí ṣá. Ṣé church wedding rẹ fẹ́ ni àbí traditional? Church wedding wà okay, traditional dẹ̀ wà okay náà. Ó dáa. But ìkọrọsẹ ni wípé we need to kó dúdú pa máa lè accept. From example, tí àwọn àlè ọkọ yín bá wá kí wọn, àwọn àlè ọkọ lè mọ̀, tó bá wá kí wọn, tó bá dé báwo lẹ ṣe máa attend sí wọn. Máa attend sí wọn in a normal way now. Mo ní wà kíní. Máa attend sí wọn in a normal way. But nǹkan tó máa wà ń bẹ̀ ni pé a ní wà rude síra wa. Like rude bí ẹ mọ̀ kí wọ́n máa jágbe mọ́ wọn ní máa jágbe mọ́ mi pé ní. Ẹni sẹ́ẹ̀sì ni wọ́n máa jágbe mọ́ yín ṣé ẹ̀yin tí ọkùnrin bá fẹ́ yàwó kò kí ń jágbe mọ́ ìyàwó ẹ̀. No na ẹ sọ pé àlè lẹ pé. No kò sí kó tó pààyàn àtàlè pọ̀ nǹkan tèmi ń sọ ni wípé tí ó bá gbé tí àwọn àlè ọkọ lè máa bá wá sílé. Tí nǹkan bá dé báwo lẹ ṣe máa attend sí wọn irúfẹ́ bóyá wọ́n ń sáfìsì ọkọ yín nínú yàrá pẹ̀lú àwọn àlè wọ́n jọ ń ṣe fàájì níbo lẹ́yìn máa wà níbo lẹ máa dúró sí báwo lẹ máa ṣe. Ẹni tí ìyàwó bá sọ pé kí n ṣe náà ni màá ṣe. Ẹni tí ta ni. Tí ìyàwó bá sọ pé kí n ṣe ni màá ṣe. Ta ni ìyàwó. Àwọn lọkọ sọ́ọ̀rì ẹni tí tọkọ bá sọ pé kí n ṣe náà ni màá ṣe. Now you are talking. So oya New Glory ó dà pé woman ẹ máa lè ṣiṣẹ́ yẹn àwọn ẹ máa ń láàbò. Kí lẹ sọ. Ṣé ẹ máa ń láàbò. No. Ọkọ lè mọ̀ ṣé ẹ máa accept. It's a no for me. Ọ̀dọ̀ ẹ̀gán tún jìnnà mi ìdẹ̀ lè travel láti lọ dànù ibẹ̀ ẹ̀ jìnnà. Woman yìí ṣe etí máa ń gbọ́dọ̀. Ọ̀dọ̀ náà wò kí n lá plate so it's a no for me. Etí máa ń gbọ́dọ̀ bò ní ọ̀dọ̀ ó ní Èkó lè máa ti wá dáná kí gbọ́rọ̀ bọ̀rọ̀ ni. Okay. No problem but ọpọ́n wò kí n lá plate so I don't know mo bá ifẹ́ ṣàárín. Ṣé máa adjust. Tó bá fẹ́ kí n adjust náà màá adjust náà. Wọ́n máa la tipátipá náà ṣe bẹ́ẹ̀ lọ́kàn. But woman gẹ́gẹ́ bí. Kí ni àwọn. Ọ̀dọ̀ mi lè máa gbé o. Wọ́n ní kò sí problem. Okay. Tó bá di on the 14 àyájọ́ olólùfẹ́ máa propose fún yín and ring tí bá fún ẹ gbọ́dọ̀ wà lọ́wọ́ gbọ́dọ̀ yọ ring mi kó lọ́wọ́ no matter what. Alright. Are you okay with that? Yeah, I'm okay. Mi ìdẹ gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú obìnrin mi. Mi gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú obìnrin mi. Mo ti gbọ́ o, mo ti accept. Ṣó ti bímọ àbó ti bímọ? Mo ti bímọ. Ṣó ti bímọ àbó ti bímọ? Mo ti bímọ seriously mo ti bímọ. Èmi ò ní bímọ fún ẹ o. Okay. Èmi ò ní bímọ o. Mi ní bímọ fún ẹ o. Mo ti gbọ́. New Glory. Is that okay by you? New Glory. Ma? Ṣé kúkú gbọ́ ṣé kúkú mú professional tó mọ plate ńlá bọ́dá yìí wọn ò ní padà la ò kan tí wọn mọ̀ ọ́ ṣe rárá ẹ wá professional tó mọ̀ ọ́ ṣe dáadáa. Ló wọ́n máa ṣe olùdènà ni ẹni. Inú mà ní ti dùn pé òun ti rọ́kọ pé òun ti rí ìyàwó pé òun ti rọ́kọ òun ti fẹ́ bá sẹ́ẹ̀ jẹ́ pé tí kò sẹ́yìn you about their life. Ó lóun máa adapt ó lóun máa cross over. And ṣé mo ń pa mọ́tò tí bá ní kí n lọ fún inspection. Ṣé láti wá àbí inspect iṣẹ́ lórí ẹ̀. No iṣẹ́ tẹ́ pé bí a fẹ́ ra mọ́tò kan so èmi òun sábà jáde bí a máa ní pé ẹ lọ síbẹ̀ lọ bá mi check mọ́tò yẹ engine ẹ o díẹ̀ everything pa mọ́tò yẹ tẹ́ pà ní lọ ra mọ́tò tí ò dáa. Yeah, mo mọ̀ nípa yẹn náà. Are you sure? Yes, I'm very sure about that. Okay. I'm a working place. I do that. Ibo ni àwọn parents ẹ wà mọ́mí àti dáàdì ẹ.
mo ní dáàdì mọ̀ bọ̀ mọ́mì ni mo ní wà ní ìlú ṣá. Ibo. Mọ́mì mi wà ní ìlú Imo State ló wà. Ibo ló wà? Imo State. Okay. Ta ni family ẹ ní bíbá yìí tá máa dànù fún ti dẹ̀ gbọ́dọ̀ mọ̀ in case anything bá ṣẹlẹ̀ bóyá nípa owó mi àbẹ́ anything. Like my cousin brother ṣá. Your cousin brother. Yeah. Oba, it's a no for me, and please, it's a no for me. Oba, it's a no for me, sir. Tó bá wọn pé ṣe no for you compensate ẹ kó máa lọ. Ẹ bá ń gbé lómi wá sókè. Ẹ kò lè ta dúró síbi látàárọ̀ kẹ́ má compensate ẹ kó máa lọ. Báwo ló ṣe máa dá ọmọ ọlọ́mọ dúró látàárọ̀ nígbà tẹ́ mọ̀ pé ẹ nìkan sí compensate ẹ that is all. Kò lè kàn dúró síbi látàárọ̀. You need to compensate him. Ìgbà tẹ́ mọ̀ pé ẹ nìkan sí kí ló dé bí lọ́mọ ọlọ́mọ ní fún. Mo ti gift ẹ Ọba. Èèyàn máa ń láti béèrè kó má lọ di pé later máa di pé kò lè work, máa ń láti mọ̀ fún mi ẹ pé kíní yìí lè work. Ọlọ́run pèsè ọkọ gidi fún yín, wọ́n ní wọ́n ṣe. Má bínú. Bàbá tí ọkùnrin mi, bàbá tí ọkọ mi fún yín, a máa jẹ́ ká gbọ́. New Glory, let me tell you something. I don't like joking. I like something serious. Wait, sorry, light on. Could you continue in the program? I can't call for lórúkọ náà because we never have name. Kò tí ì ní orúkọ. Báwo la ṣe fẹ́ máa pe obìnrin yẹn? Ṣé ọkọ lè máa ní ìyàwó lè mà? Ọkọ lè máa ìyàwó lè mà. Ọkọ lè máa ìyàwó lè sà. How? Ọkọ lè máa. Nígbà ẹnu iṣẹ́ mo wà mí ìfẹ́ wà láà. Ọmọ mi, ọ̀pẹ lẹ́mọ̀ tó wà lẹ́yìn ẹ̀ máa ní. Sà tó wà lẹ́yìn ti ẹ̀ sà ní. Ọkọ lè mọ́ ìyàwó lè sà. Kò tí mo fẹ́ ká wo méjì yẹn so that kó má bàa máa sáwọ̀ wá lẹ́nu. Ṣé mọ̀ pé torí wípé obìnrin jẹ́ obìnrin náà pè wọ́n ní ìyàwó. Torí pé ọkùnrin jẹ́ ọkùnrin náà pè ní ọkọ. So now báwo la ṣe fẹ́ pe ọkọ tó jẹ́ obìnrin? Bìnrin kọ́. Tàbí kọ́bìnrin. Kọ́bìnrin yẹn lọ, ọba mi, kọ́bìnrin yẹn gangan ni. Bìnrin kọ́ yẹn jìn. Ok, kọ́bìnrin. Ọba, ọkọ ìyá. Bìnrin kọ́ ni. Ọkọ ìyá. Wait, ọkọ, a lè fún ní ọkọ ìyá. Ẹ ní sùúrù. Ọkọ yẹn, ẹ jẹ́ ká fún ní. Bìnrin kọ́ ọba mi, bìnrin kọ́ ni. Ẹ ní sùúrù. Ṣebí ọkùnrin ẹni ìyàwó. Bẹ́ẹ̀ ni ọba mi. Bẹ́ẹ̀ni. A máa pè ní ayakọ̀. Ayakọ̀ ni bẹ́ẹ̀ ni. Ayakọ̀. Obìnrin kẹ̀, bìnrin kọ̀, àbí? Bìnrin kọ̀ yẹ. Kí la pè obìnrin lẹ́ẹ̀kan? Àbí kọ́bìnrin? Ok, kọ́bìnrin lóbìnrin. Oya jọ́ọ̀tì sílẹ̀ kọ́ jọ́ọ̀tì sílẹ̀. Kọ́bìnrin. Obìnrin tó jẹ́. Ayakọ̀ kọ́bìnrin. Ok, ayakọ̀ kọ́bìnrin. Ẹ kọ́lẹ̀ Lighton, ayakọ̀ kọ́bìnrin. Ok. It's good. Ayakọ̀ kọ́bìnrin o, Jésù. Obìnrin ọkọ. Ọkùnrin. Kọ́bìnrin is better. Ok, kọ́bìnrin is better. Ọkùnrin tó di aya ló jẹ́ ayakọ̀. Ayakọ̀, ok. Kọ́bìnrin. Okay. So obìnrin tó di ọkọ ló di kọ́bìnrin. Bẹ́ẹ̀ni. Right? Bẹ́ẹ̀ni. Kọ́bìnrin. That's good. Kọ́bìnrin. Ọba ẹ má bínú mo fẹ́ ṣíbì ní kọ̀ọ̀kan. Ọba mi. Kọ́bìnrin. No, gbogbo general obìnrin. Ẹni obìnrin tó bá ti fẹ́ ọkùnrin náà pè ní kọ́bìnrin.
Okay. Ayakọ̀. So ọba mi Ayakọ̀ kọjú sọ lọkùnrin. fún yín ni pé ọba mi kọjú sọ fún yín pé mo fẹ́ tẹ́ pé òun ẹ̀kọ́. ṣé mi ni mo yẹ kó ṣá àbí Lighton. You are the one that is ẹ̀kọ́. Ọba ṣé mo ṣe yẹn kó báyìí ṣé mo ṣe yẹn kó. Ṣé mo ṣe yẹn kó ọba. Go on. Ọba ṣé mo ṣe yẹn kó àbí mi ò yẹ kó mọ́. Go on. Okay ọba mo fẹ́ fi yín pé mo ẹni tí máa nífẹ̀ẹ́ sí ẹni tẹ́ pé wọ́n pẹ́rẹ́ǹtì ẹ̀ tó bí gangan wọ́n wà nítòsí so màá lè mọ ilé tó ti jáde màá lè mọ wọn nkẹ́ mo lè fowó ránṣẹ́ kó gbówó mi sá lọ ọ̀ka ní ní iṣu súnmọ́ náà tí mo lè lọ fẹjọ́ ẹ̀sùn tí mo lè lọ síbẹ̀ fún ara mi pé òkè o ibi ni mo ti wá dànù nǹkan báyìí lọmọ yín ṣe ó gbówó mi àbí nǹkan kan ẹ máa provide owó mi padà fún mi ṣe understand ẹ mọ̀ pájọ́ máa gbé ni ǹdẹ̀ fẹ́ràn pé mi nílé free tí mo nílé ṣe nǹkan tó bá wù tí mo nílé tọ́jú owó sínú ilé ọṣẹ́ ní tèmi nínú ilé. ṣe understand ọba mi. ẹ̀yin kọ́bìnrin ẹ̀yin ayakọ̀ tẹ́ bá ń wá kọ́bìnrin ẹ send the request ó yá announcement. Okay, ẹ káàsán everybody nǹkan tí program tí à ń ṣe lénìí ni pé àwọn ọkùnrin tó bá fẹ́ kí obìnrin san owó orí wọn pé normally ọkùnrin ló máa ń san owó obìnrin but nísìn a fẹ́ ṣe program tí ọkùnrin máa jẹ́ kí obìnrin san owó orí wọn so ẹ̀yin ọkùnrin tó bá feel pé ẹ wà comfortable kí obìnrin san owó orí yín ẹ send the request so that obìnrin á lè fẹ́ yín sílé láyọ̀ àtàlàáfíà. ọkùnrin tó bá dẹ̀ lè sí ojú ni o ọkùnrin tó lè sí ojú ni o. ọkùnrin tó bá lè ṣe ojú ni o tó lè ṣe 360 a lè mọ̀ọ́rú o kíyàwó lè mọ̀ọ́rú ẹ tí afẹ́fẹ́ tí ẹ send request kẹ́ máa bọ̀ lókè. wọ́n ti gbé yín sókè ṣí kámẹ́rà yín o. Grand, God bless you. ẹ̀rí pé tẹ́nìkan bá ti try ẹ̀ gbogbo àwọn obìnrin máa tẹ̀lé mi. Yìí. ẹ ká san ogbólé o Lighton New Glory ọba mi. ẹ káàbọ̀. ẹ ká san sáà. tí ẹ̀yin náà fẹ́ wá fọ́ ẹ̀yin náà fẹ́ ọkọ yà ní èmi fẹ́ jẹ́ ẹlẹ́rìí láàrin àwọn kọ́bìnrin àti ayakọ̀ ó sọ màá lè jẹ́ ẹlẹ́rìí. Mr. A-to-Z ẹ káàbọ̀ sá. ẹ káàsán. ẹ jẹ́ ṣí kámẹ́rà yín kí ayakọ̀ yín lè rí yín. Ọ̀gá wa má rí mi. Ẹ ṣé o. Ẹ ṣé. Mr. AZ. Òun ni mo fẹ́ ṣe. Okay. Ẹ máa save ẹ máa need láti save ẹ. ẹ jọ̀ọ́ ẹ dìde kẹṣẹ 360. ẹ káàsán sàn. ó lè má jẹ́ pé ọkọ náà wá ẹ jẹ́ kọ́kọ́ sọ ọkọ tó bá wá náà first. Ok kí lẹ wá sà. Program tí n ṣe náà ni nípa mi mọ nǹkan tó bá pè é sìn ọba ní ayakọ àbí ọkọ ìyá. Ok ẹni ìdòbìnrin tó fẹ́ sanwó orí ní àgbà. Bẹ́ẹ̀ ni sà. Ok ó yá ní Glory ọkọ ìyá dé ayakọ dé. Ok ẹ jọ̀ọ́ ẹ kọ́ iye 360 náà.
kí lẹ sọ. ṣẹgbọn ẹ ṣe 360 ẹ ṣe 360 ẹ dúró kẹyìn 360. Yeah. Okay. All right, thank you. ṣùgbọ́n má fẹ́ tó máa lù ẹ́ pamọ́ lé o èèyàn fẹ́ o. Ele máa nà ẹ́ pa o ró dáadáa o. ẹ wá wá ọkọ ni ẹ jókòó dáadáa ẹ má sùn ẹ ṣe bẹ́ẹ̀ tó wà nǹkan ẹ jókòó ẹ sit up. Ẹ jókòó kẹ jókòó Sarah, please sit up. Sit up. Ẹ jọ̀ọ́ ọmọlúwo ni ẹnu ojú fóònù yẹn go clear dáadáa sómi ìrójú yín dáadáa ẹ jọ̀ọ́. ẹ ló kí ló ń wá. wọ́n á jẹ́ program ni. bí bá ókè ẹ̀yin náà nídìí ọkọ àbí. ẹ ṣe 360 káwọ́ kọ́ tẹ ní lọ́wọ́. ẹjọ ẹni tó bá mọ̀ pé wọ́n dẹ́nu adata lòún rà kó má wà lónìí. ó gbòòrò owó ẹ kò jáde kó padà wọlé. Okay. ẹjọ bọ̀ sí àwárẹ́ ni fẹ́ mi ni wọ́n ní ìdẹ́ tó máa fẹ́ mi sílé ẹjọ́. Madam Lovett. Oh. Bàbá mi aládé ìtẹ̀yìn náà máa wà díẹ̀díẹ̀ ni. ẹ máa rí pé gbogbo àwọn ọkùnrin tó ti fẹ́ yàwó sílé gbogbo wọn ló máa sọ pé àwọn ọ̀sẹ̀ máa pa àwọn fẹ́ obìnrin. Mr. Ibrahim, welcome in, sir. Hello, Mr. Ibrahim. Hello, sir, Mr. Ibrahim. Mr. Ibrahim Azan. Mr. Ibrahim Azan, great view. Welcome in, sir. Great view, welcome in. Mami, I want to need that time. Ṣọ́mà lè tún lè ṣe báyìí. gbogbo àwọn ọmọ palace tó bá ti wọlé wọ́n máa stay by don't know. Mr. Alo. Mr. Alo. Mr. Alo.
Prince Olaoye. Olayemi, not Olaoye. Olayemi. I'm sorry, sir. I'm so sorry about that. Prince Olayemi, sir. Yeah, what's up? Happy Camera Sunday. in ṣe primary ni. Look, they send request, sir. Happy Sunday. Look, they send request, sir. Oni? Ààrẹ náà mo ti bá ẹ gbọ́n. Ẹ lọ sẹ̀lẹ̀. Bàbá ẹ ti wọlé o. Ọ̀ tètè gbé jáde mi ò wọ́n rí èmi ò jẹ́ ń bẹ́ o. For Solomon home. Mr. Dima, welcome in, sir. Yeah, good afternoon. Yeah, kí lẹ fẹ́ kó bá ṣe fún yín, sir? Kí ló tẹ send request, sir? Mr. Dare, Honorable Prince. Mr. Dare, Honorable Prince. Mr. Ibrahim. Mr. Ibrahim. Mr. Ibrahim. Honorable Dare. Báwo ni? Honorable Prince. Ẹ káàbọ̀, Mr. Ibrahim. Kí lẹ fẹ́ kó bá ṣe fún yín?